Kristi ọmọ Ọlọ́run, àsìkò yìí á tù wá lára, ọ̀run á dìde fún ìrànlọ́wọ́ wa, gbogbo wa la máa ráàánú gbà. Àmín Jésù, Jésù Olúwa wa. àmín Jésù. Bàbá, kí ni ìran? A máa tẹ̀ ń gbọ́ ìran. Ṣé ìran póríṣiríṣi ni àbí kí ni ìran ní ṣe pẹ̀lú àbáwáyé ọmọ ẹ̀dá? Kí ni ìran? Ṣé ìran póríṣiríṣi ni àbí báwo ni? Ẹ ṣé gan-an olóòtú gbé mi débẹ̀. Ọ̀rọ̀ ńlá lẹ bèrè lénìí yẹn, torí ó dẹ̀ tún máa jẹ́ nǹkan tí gbogbo àwọn ọmọ ológo yọ́nú sí ní tẹ́ bèrè yẹn. Ṣe rí ìran dára, ìran ni ẹwà ògo. Ìran òun ni ẹwà ògo, ṣùgbọ́n ìran pé méjì. Ẹ ṣé àwọ̀. Ìran kan wà náà pè ní ìran àbáwáyé, ohun téèyàn mú tọ̀run wá, tó jẹ́ pé a máa ṣe nǹkan bídán ni. Ṣùgbọ́n ìran kan tún wá wà, èyí tí wọ́n lè sọ nípa yàn pé ó máa ṣe rere o, oṣù báyìí nǹkan báyìí ń bọ̀ wá báyìí, gbàdúrà sí kí ọjọ́ yẹn má yẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé yíyẹ̀ làwọn ọjọ́ rẹ̀ ń yẹ̀ téèyàn ò kì í fi ní lárí. Tí ọjọ́ rẹ̀ ò bá yẹ̀, kò sẹ́nikẹ́ni tí kò ní rí oore ọ̀fẹ́ nínú ọjọ́. Ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn tó jẹ́ tálọ̀kù àwọn èèyàn, ẹlòmíì wọ́n ti fún àmì ìdíwọ́ ìdènà sí lára, ẹlòmíì wọ́n ti fi àmì ìjákulẹ̀ sí lára, ẹlòmíì wọ́n ti fi àmì ìtìmọ́lé sí lára, ẹlòmíì wọ́n ti fi àmì márogolo sí lára. So irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò sí kán má rí ìjákulẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò sí kán máa ṣe làálàá, kán máa ṣiṣẹ́ bí erin, bí ìlérí náà máa jẹun. Now, kò sí ọ̀nà kan tí èèyàn máa ní ògo tí ò ní ìran. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìran òun lèèyàn máa ń fetí gbọ́ tí ò kí ń wá sí ìmúṣẹ, nítorí kò gbégbèsẹ̀. Ìran máa ń ní ìdìgbésẹ̀. Bẹ́ẹ̀ ni sà, ìran máa ń ní ìdìgbésẹ̀. Ìran tíyàn bá ní ìran, kò sí bó ṣe lè níran tó bá ní àfáà wà ní wòlíì, tó bá ní wòlíì wà ní babaláwo, tó bá ní babaláwo wà ní àjẹ́ kan nínú fámìlì ẹ tó kíta fún ẹ. Ìran ò déédéé ṣẹ. Ẹ̀yin ẹ wo Kristi Olúwa náà, ẹ wò pẹ̀lú gbogbo bó ṣe jẹ́ ọmọ Ọlọ́run, ìmísí Ọlọ́run tó, kí ìran Kristi tó lè máa fọhùn tí gbogbo ayé máa fi mọ̀, Jòhánù Baptist ó baptist ẹ̀. Nígbà tí Jòhánù baptist ẹ̀, ọ̀run Jésù ṣí. Ìwọ onígbéraga tó ń sọ pé àdúrà ti ẹnìkan ni, sòdásì pé lè ju Jésù lọ ni. Gbogbo àwọn pásítọ̀ ti kóòdì ọ̀pọ̀lọpọ̀, a ní kán máa lò, àwọn dẹ̀ ní nǹkan tó fi ń lò tí pásítọ̀ wọn fi ń ní lọ síwájú. So nígbà tó ṣe kà séyàn, ó kàn máa mú ọ̀nà tó máa easy fún ẹ láti lè rógo ẹ lò, tàbí kó kú òlójú kan. Òun ni àwọn nǹkan wọ̀nyí wà fún. Àwọn nǹkan ìrógo lò ni, àwọn nǹkan ẹni tán tú sílẹ̀ ni, àwọn nǹkan ẹni tí ayé fẹ́ fi pamọ́ tọ́run gbé sí gbangba ni, àwọn nǹkan táwọn èèyàn rí ìjákulẹ̀ tọ́lọ́run fi gbé wọn sókè ni, àwọn nǹkan tó jẹ́ pé èèyàn fi ní company tí company yẹn ti ń lọ síwájú ni, àbọ̀jà téèyàn ń tà táwọn ọjà yẹn ń lọ síwájú, àwọn nǹkan yẹn ni. So fún díẹ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lásìkò yìí, ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ gbìyànjú yìí, oníran, ṣùgbọ́n bí ìran ẹ ṣe máa wá sí ìmúṣẹ, òun ló jẹ́ kó o dù. Èèyàn kan kì í níran láì ṣe pé ó wá sí ìmúṣẹ. Ẹ̀rí, èèyàn kì í níran láì ṣe pé ó wá sí ìmúṣẹ. Tó o bá níran tí ìran ẹ̀ wá sí ìmúṣẹ nínú ìwé Ezekiel 12:29 tó ní ìran wo náà sọ nílẹ̀ Ísírẹ́lì pé ìran yẹn ọjọ́ ti pẹ́, ìran ti bàjẹ́, pé ìran yẹn ò lè wá sí ìmúṣẹ mọ́. Bíbélì sọ pé kó má sọ bẹ́ẹ̀ mọ́, ìran yẹn máa wá sí ìmúṣẹ. Ipe ìran yẹn máa wá sí ìmúṣẹ ni, ọwọ́ ni ò tí ì kàn ẹ́. Tọwọ́ bá kàn ẹ́, ọwọ́ máa ń gbé ọwọ́ mì, ọwọ́ máa ń lé ọwọ́ jáde. Ọwọ́ kan ló dá àwọn èèyàn kúnlẹ̀ nínú ìwé Dáníẹ́lì orí 10 ẹsẹ̀ 10. Ọwọ́ kan ló kàn wọ́n lóyún kán dìde kúrò lórí eékún níbi tán dá wọn kúnlẹ̀ sí. So ìwọ táyé bá ti dá kúnlẹ̀, ìwọ táyé ti tilẹ̀kùn mọ́, ìwọ táyé ń jọ lẹ́nu gan, gbọ́. Sórí àwọn nǹkan ètò yìí, òun lọ́lọ́run ti ṣe lọ́dún yìí fún gbogbo ọmọ onígbàgbọ́. Ní nǹkan kí nǹkan ọ̀nà tó bá wọn kó gba Ọlọ́run gbọ́. Ọlọ́run ṣe ètò yìí sílẹ̀ láti tú sílẹ̀, láti gbàlà, láti wòsàn, láti mú láradá, láti ṣe lóore, láti mú kúrò nínú ìjákulẹ̀ tó wà yẹn, láti mú àmì ìkórìíra yẹn kúrò lára ẹ̀,
láti jẹ́ kí o gbé ohun tí àwọn ẹgbẹ́ ń gbé ṣe nírọ̀rùn kí tiẹ̀ náà má nira. Kò wá ń ṣe ẹni tí ayé ń bá jà nìkan náà ni kò tí ì lò. Jẹ́ kí n sọ fún ẹ, igi tí wọ́n bá ra gbà yìí ká òun ló máa ń ga tó máa ń gùn. So tí ìwọ náà bá fẹ́ ga, màá fẹ́ pé kí ìwọ tó ti dáa fún tún tẹ̀síwájú, kó má bàa burú, kó lè máa dáa síwájú lọ. Ẹlòmíì máa rò pé ó dáa síwájú, ó dáa fún òun, ṣùgbọ́n nítorí pé ó ń rí jẹun rí mu, ṣùgbọ́n ọ̀nà kan tó ń gbà rí jẹ yẹn, ìdá mẹ́wàá ògo ẹ̀ náà ṣí sílẹ̀ fún. Tí o bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀, o ti kọ́lé lóòótọ́, ṣùgbọ́n o mọ̀ pé ó jẹ́ kó kọ́ ẹ́stéètì. O ti ra mọ́tò lóòótọ́, ṣùgbọ́n o kò mọ̀ pé ó jẹ́ kó tún rà kan, bí jẹ́ tẹ̀ transport kó kàn dá luxurious bus yẹn sẹ́kọ̀ọ́, kán máa fi gbé wọn lọ gbé wọn bọ̀, kán níta lónìí, kán ní lágbájá lónìí. Ṣùgbọ́n ibi tí wọ́n fi fún ẹ nínú ayé òun ló manage yẹn. Gbogbo èèyàn kan ló máa náwó, gbogbo èèyàn kan ló máa nọ́lá, ṣùgbọ́n gbogbo èèyàn ló gbọ́dọ̀ ná owó, gbogbo èèyàn ló dẹ̀ ní ìdí yìí. Tó òun gbọ́ tèmi, gbogbo èèyàn kan ló máa náwó, gbogbo kan ló máa nọ́lá o, ṣùgbọ́n gbogbo èèyàn ló gbọ́dọ̀ náwó, gbogbo èèyàn ló dẹ̀ ní ìdí yìí. Ìwọ tó o bá fẹ́ náwó, tó o bá ní ìdí yìí, àwọn nǹkan tó máa lò wà níbí. Ìwọ tó o bá fẹ́ náwó, tó fẹ́ nọ́lá, tó fẹ́ kú òun tí mò ń polongo, tí gbogbo àwọn èèyàn dẹ̀ ń rí ìyanu káàkiri Àbújá ni, Port Harcourt ní, Enugu ní, Kwara, tí ìyẹ́ bá ṣí, tẹ́mi Ọlọ́run bá darí ẹ̀, tó o bá ti ṣetán láti tú sílẹ̀ níbi tán dì ẹ̀ mọ́, ọwọ́ tó máa lé ọwọ́ àjèjì kúrò lára ẹ̀, tí ọwọ́ Ọlọ́run á kàn ẹ́, tí ilé ayé arójú, tí wàá tún rọ́ Ọlọ́run sìn. Òun náà làwọn nǹkan tó Ọlọ́run fún mi. Tí n bá ti fún ẹ, tó bá ti ṣe, ó ti dára fún ẹ nìyẹn. 070 360 38757. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 070 360 38757. Má sọ pé o gbọ́ ìkéde. Ọlọ́run ó ti pinnu, ó dẹ̀ ti lò mí fọ́pọ̀lọpọ̀ èèyàn lórí àwọn pródọ̀tì. Wá gbọ́, ìwọ ló kàn. Pè nísinsìnyí kí ìwọ náà kò lè náǹfààní láti tiẹ̀. In tí mo nídìí lọ́wọ́ ẹni testimony lẹ́yìn tó bá ti gba àwọn nǹkan wọ̀nyí.